ọmọ ìyá mi tó mọ̀ pọ́lọ́n sọ̀rọ̀ kan náà Al-Qur'an Karim ba'da bismillah wa basmala ó ní man amila salihan fali nafsihi tó bá ṣe dáadáa orí ara rẹ ló ṣe lé o tó bá ṣiṣẹ́ rí orí ara rẹ ló ṣeré o sọ fún mi yí pé Ọlọ́run má jẹ́ n pòfo Ọlọ́run má jẹ́ n òfo Ọlọ́run má jẹ́ ọwọ́ mi gúnlẹ̀ síbi tí òfo bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́jọ́ tòní tó mọ̀ pọ́wọ́ rí ò ní padà gúnlẹ̀ síbi tí òfo gẹ́gẹ́ bí àdúrà ẹlẹ́kẹta àkọ́kọ́ ò ní jẹ ọmọlàkejì rẹ ò ní dènà orí ọmọ ọlọ́mọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àdáálù alal khairi kafa ilihi ẹni tó bá tọ́ni sọ́nà lójú ọ̀nà oríire kó dàbẹ̀ pé bóun lòun ṣe náà ni kí wá ló dé tó já sí pé wọ́n ń ṣe kí ni oríire ọmọ ọlọ́mọ tá gbé gbọ́dọ̀ tiẹ̀ ó ṣe kí ni ó sì ní kò ní dọ́dọ̀ rẹ̀ ọmọ rẹ̀ lọ́gbà fún ọ padà pòfo lórí ọmọ ni o ìwọ tó ń wo fídíò mi lọ́jọ́ tòní gbogbo ọ̀nà tọ́ọ̀rì ó padà máa já sẹ́kún tó yẹ pé ayé ọmọ ẹgbẹ́ lábájá ti pòfo lórí ọmọ ni Ọlọ́run bò ní gbé bá ọ ọlá agbára àtàṣẹ Al-Qur'an Karim. Thank you.